bí n pé ọmọ wípé inú òdùn ara ò le bọ́jà máa sókè kájú ẹ̀ mọ́ tó bá sì kájú ẹ̀ yóò di kókó ọmọ Goodluck abẹ́ẹ̀ tí ń pe wọn mo fẹ́ fi yí ọmọ náà wípé yèrèpè ni mí gbogbo ara mo fi ń jóyàn àmọ́ ń bọ̀ bá yá èmi pẹ̀lú rẹ̀ á tún tẹ̀ lórí ẹ̀ wọlé ọba ń gbé agbádá mi á sì mọ́pa mi ká dé ọ̀dọ̀ adájọ́ pé ká yanjú ìyẹn lẹ́ǹkan kéyìn òkú ńlẹ̀ àti gbogbo ẹ̀bùn tá a fẹ́ kó fún Ìgè níbo ni wọ́n ti gbà lọ látijọ́. ọ̀rọ̀ ti Goodluck náà ni mò ń bá kiri látàárọ̀. tí ẹ wo àwọn ọmọ rádaràdán tá a kó sí àkáǹtì. ṣé àwọn pélé. gbogbo wọn pátá ni Goodluck ti rà lára pa gbogbo rẹ́kọ́ọ̀dù tá à ń ṣe pátá gbogbo òwe ẹ̀wọ́ ọmọ ńlọ́wà orírú ẹ̀ rí. Chairman ṣé ẹ̀yin lẹ gbé Goodluck débi tó dé ojúrú àwa ẹ̀ náà sì ni àwa ẹ̀ náà la sì tì lẹ́yìn ẹ má wọrí lórí ọ̀rọ̀ ilé wọn rárá ṣé ti gbọ́ ẹ fi ọ̀rọ̀ ti Goodluck lẹ̀ ṣé ti gbọ́ nǹkan tí mo sọ yìí gbogbo ọ̀nà kọ́nà tí ẹ̀yin bá mọ̀ ni kẹ́ ẹ máa san lórí ọ̀rọ̀ tiẹ̀ èmi náà ó sì máa san ọ̀nà tèmi náà lọ àti pé mo ti dé ọ̀pọ̀lọpọ̀ pàkúté lẹ̀ fún mo sì mọ̀ pé yóò kò sí pàkúté ó ti kúrò lọ́dọ̀ yín ó ti kúrò lọ́dọ̀ yín náà ṣùgbọ́n dá mi lójú pé kò lè lọ dá lé iṣẹ́ rẹ́kọ́ọ̀dù míì sílẹ̀ nílẹ̀ yìí tàbí kó ní lébẹ̀lì tiẹ̀ mí Goodluck ti gúnyán láyé ó sì dọ̀run kó tó rọ́bẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe lójú mi nílẹ̀ yìí tiẹ̀ ti tán pátápátá ẹ fọkàn balẹ̀ èmi ń lọ sọ́fíìsì. kò burú èmi náà fẹ́ jáde àmọ́ tí ọba pẹ́ mi wọ́n máa kó tọ̀dọ̀ yín bọ̀. ẹ yà ọ̀dọ̀ wa tẹ́ ẹ bá bọ̀ kò burú àmọ́ retí yín madam ẹ kú ọjọ́ mẹ́ta o ó dàbọ̀ sà. ṣé àwọn ọtí wọ̀nyẹn ti wà nínú. ó wà ń bẹ. owó ńkọ́ ta fẹ́ fún. 5,000 ni mo mú dání. ìyẹn ò wá kéré. ó ti tó. àyà bẹ́ẹ̀lì ọ̀bẹ̀rẹ̀ ni. ẹ gbà. ẹ ń bọ̀ jẹ́ ń dé fìlà mi. tító.